hallelujah, hallelujah, hallelujah. Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó mú èmi àti ẹ̀yin ríra. Ojú tó fi ń wò mí, ojú náà kò ní fọ́. Etí tó fi ń gbọ́ mi, etí náà ayé ò mà ní dì. Mo gbàdúrà lórúkọ Jésù, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí ọ. Gbọ́ mi, oṣù keje tó wà yìí, ó máa sàn ẹ́ sówó, ó máa sàn ẹ́ sọ́mọ, ó máa sàn ẹ́ sálàáfíà. Ó ti gbìyànjú, ó ti gbàdúrà, ó ti gbàwẹ̀, ṣùgbọ́n ojú kan náà ni. Ìwọ ti gbàgbé wípé Ọlọ́run ń bẹ. Àwọn ayé tiẹ̀ ti sọ fún ọ, wọ́n ti sọ ní pé kò sọ̀rì tínú. Má sọ̀rì tínú, ìwọ ti gbàgbé. Ebediodomu, òun náà mà ti ń sọ̀rì tínú. Ṣùgbọ́n gbà tí àpótí ẹ̀rí wọlé ẹ̀, ó mà dolówó ọ̀dọ́lọ́lá. Ìrètí ni wípé kí àpótí ẹ̀rí kó wọlé Ebediodomu, kí Ebediodomu kó ṣe kíni, kó dẹ̀ fàyè sílẹ̀. Ṣùgbọ́n bí ènìyàn sì ń ronú, òun kọ́ lọ́lọ́run ronú. Àpótí ẹ̀rí wọlé Ebediodomu o, ṣùgbọ́n Ebediodomu láàrin oṣù mẹ́ta, Ebediodomu ó dolówó, ó dọlọ́lá, ó dẹ̀ di ọlọ́rọ̀. Níbo ni ìwọ náà ń fi ìrètí ẹ sí? Níbo ló fi ayọ̀ ẹ sí? O ti sáré, o ti sú ọ, o ti napá, apá rẹ ti pin. Gbọ́, àṣírí ń bẹ, àdúrà ń gbà, àwẹ̀ sì ń gbà. Bẹ́ẹ̀ ni ìtọrẹ àánú náà ò gbẹ́yìn o. Gbogbo ìwọ tó ń ṣàánú, bẹ̀rẹ̀ sí máa ṣàánú. Nítorí àánú ń gbà mí, ó ń ṣílẹ̀kùn re. Àánú ń gbà mí, ó ń ṣílẹ̀kùn àánú. Àánú ń gbà mí, ó ń ṣílẹ̀kùn ìgbédìde. Níbo ni o fẹ́? Níbo ni ìwọ wà? Níbo lo dúró sí? Níbo lo ń lọ? Níbo lo ti bẹ̀rẹ̀ àdúrà? Níbo lo parí ẹ̀ sí? Níbo lo ti gbé? Níbo lo sọ sí? Àwẹ̀wẹ̀ ló ń gbà. Ìgbà wo ló ń pe Ọlọ́run tó ní kò dán lóhùn? Lórúkọ Jésù, ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ máa já sáyọ̀. Gbọ́ mi dáadáa. Èèyàn tó bá sọ pé kò sí wòlíì tí rán bá bẹ̀ ló ti kú o. Wòlíì sì ń bẹ, wòlíì ń bẹ, wòlíì ń bẹ. Gbọ́, jẹ́ kí n sáré fún ẹ ní iṣẹ́ wòlíì kan. Ìwọ náà lọ dán wò, kó o wo agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, kó o wo agbára tí ń bẹ nínú Ọlọ́run. Ọlọ́run nìkan òun ló ní agbára, òun ló borí oṣó, òun ló borí àjẹ́, òun ló borí èmèrè. Mo gbàdúrà lórúkọ Jésù, ìwọ kan tó gbàgbọ́, tó dẹ̀ lo iṣẹ́ yìí, tó ṣe bí mo ṣe ní kó ṣe, ó dẹ̀ máa rí àmì, ó dẹ̀ máa rí ìyanu Ọlọ́run. Kí ló fẹ́ bá mi wá? Ìwọ kan lọ bá mi wá ìdí iyọ̀ mẹ́ta, kó bá mi wá 50 naira mẹ́ta. Ó ní pé iyọ̀ a tún ti gbèdé. Iyọ̀ ni tóbìnrin bá ṣe bẹ̀ tí ò bá fi iyọ̀ sùn, ó ti di àtẹni. Kò sí ẹ̀dá tí ń fi ojú kun owó tí ń sunkún lé ayé, àfi kó máa rẹ́rìn. Gbàdúrà ẹ̀rín máa gbẹ̀yìn ayé ẹ̀. Gbọ́ mi, bá mi wá iyọ̀ ìdí mẹ́ta, bá mi wá 50 naira mẹ́ta. Ó ti bá mi wá, tó bá wá di alẹ́, ìwọ bá mi gbàdúrà sí. Wà ní ìhòòhò ibi Ọlọ́run, bá mi gbàdúrà. Gbogbo tó ń dùn ọ́ lọ́kàn, gbogbo ọ̀nà tó ti dì yẹn, bó o bá ṣe fẹ́ kí ọ̀nà yẹn kó là, ìwọ bá mi gbàdúrà sí. O ti gbàdúrà sí tán, tó bá ti wá di ilẹ̀ mọ́ ní àárọ̀ ọjọ́ kejì, wá bá mi mú ìdí ẹyọ kan. Bá mi mú ìdí ẹyọ kan, bá mi dà sínú pọ́kẹ̀tì omi kan, bá mi fọwọ́ rò pọ̀, bá mi gbé sí ẹ̀gbẹ́ kan. Wá mú 50 naira ẹyọ kan, wá gbéra, wá lọ bá mi fi owó yẹn, lọ bá mi fi ṣe ìtọrẹ àánú. Tó o bá ti ń tibi tó ti ṣe ìtọrẹ àánú bọ̀, ó yá padà wọnúlé, wọ bedroom ẹ, wá fi omi yẹn pẹ̀lú ìgbàgbọ́ àti àdúrà bí o ti fẹ́ kí ọ̀nà kó ṣí fún ẹ. Bá mi gbàdúrà sómi yẹn, wá fomi yẹn wẹ̀. Tó bá tún di àárọ̀ ọjọ́ kejì, bó ṣe máa ṣe náà nìyẹn. Wà á kọ́kọ́ da iyọ̀ yẹn, wà á dà sínú omi, wà á fọwọ́ rò pọ̀. Tó bá ti fi rò pọ̀, wà á mú 50 naira kejì yẹn, wà á lọ tún fi ṣe ìtọrẹ àánú. Tó bá ti ń tibi tó ti fi ṣe ìtọrẹ àánú bọ̀, wà á wá tún padà sílé, wà á fomi yẹn wẹ̀. Bó ṣe máa ṣe ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nu. Èmi dẹ̀ gbàgbọ́ nínú ìpè àwọn wòlíì. Mo gbàgbọ́ nínú Ọlọ́run tó ṣẹ̀dá mi wípé before 21 days, o máa rí ìyípadà tìrẹ. Wà á ládùúrà before 21 days tó ṣe ìrìn àjò iṣẹ́ yìí, lórúkọ Jésù, o máa rí ẹ̀rí ńlá. Gbogbo lórí tó ti gbàgbé ẹ, aláàánú tó ti gbàgbé ẹ, lórúkọ Jésù, ọ̀run máa dá padà, ó dẹ̀ máa rí ẹ̀rí ńlá jẹ́. Jésù Olúwa wa. Tí ìrìn àjò yẹn tí ò bá yọ, o fẹ́ pè wá, àbò fẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp. WhatsApp nọ́mbà wa 080 39 54 64 83. Lẹ́ẹ̀kan sí, WhatsApp nọ́mbà 080 39 54 64 83. Normal line tẹ́lẹ̀ pè wá sí òní 090 76 23 37 71. 090 76 23 37 71. Mo gbàdúrà lórúkọ Jésù, ó máa rẹ́rìn ayọ̀. Ògo Ọlọ́run ó dẹ̀ máa farahàn nínú ayé ẹ̀. Orúkọ ẹni tó ń bá yín sọ̀rọ̀, ó ní Evangelist Olúwaṣeun Olúwalógbọ́n.
á dára fún wa lórúkọ Jésù.